Ẹ kú dédé àsìkò yìí, ẹ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ajé, Monday ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Dàrúdàpọ̀ nínú ẹgbẹ́ òṣèlú Labour ní ìlú Maya. Peter Obi àti Oti wọ̀yá àjà pẹ̀lú àbúrè. Ọ̀rọ̀ náà kò ṣojú yíyanjú rárá. Lábẹ́ rẹ̀, Peter Obi ṣàtúntò àwọn ìsọmọǹgbé rẹ̀. Ó yan Ibrahim Umar gẹ́gẹ́ bí agbẹnusọ. Àwọn àgbà ẹgbẹ́ òṣèlú Labour gbóṣùbà káre fún igun Peter Obi àti gómìnà Oti. Àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú Labour yóò ṣèpàdé láti ṣàgbékalẹ̀ èsì fún Obi àti Oti. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti sún ọjọ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún NNPC, Dangote àtàwọn míì síwájú. Látàrí gbèsè mílíọ̀nù $4 tí orílẹ̀-èdè wa Nàìjíríà jẹ, ọ̀jọ̀gbọ́n Akínyẹmí ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn adarí lórí àjọṣepọ̀ wọn pẹ̀lú orílẹ̀-èdè China. Àjọ NAFDAC ṣe ìkìlọ̀ lórí ayédèrú omi àti ọṣẹ ìyanu tí wòlíì Fúfèyí ń tà. Àtíkù ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ìjọba àpapọ̀ láti tún fi owó kún owó orí. Ó ní yóò mú kí nǹkan túbọ̀ pakasọ pátápátá ni. 30 ènìyàn ló ti gbẹ́mìí mì nígbà tí 50 màálù jóná lóòyẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ ọkọ̀ àjàgbé agbépo tó ṣàdédé gbiná. Lórí ọ̀rọ̀ àkójọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú, nǹkan ò lọ déédé láàrin àwọn ìsọmọǹgbé Àtíkù, ẹgbẹ́ òṣèlú Labour àti NNPP. Wàhálà nínú ẹgbẹ́ òṣèlú PDP, Rabiu Kwankwaso kéde ikú ẹgbẹ́ òṣèlú náà. Ìròyìn eré ìdárayá, Olúwafẹ́mi Ayọ̀ fi ìtàn balẹ̀ lágbàáyé. Ó gba góòlù fún orílẹ̀-èdè Nàìjíríà nínú ìdíje Òlímpíìkì fún àwọn àkàndá. Ẹ darapọ̀ kẹ́ ẹ sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.